Mo kí adẹ́dàá ọba tó tó gba kíkí, mo kí aṣẹ̀dá ọba tó tó gba kíkí, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nílẹ̀ kóòtù òjíire, mo kí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin tí ń fọ̀rọ̀ kọ́mọ lọ́rọ̀, ẹ̀yin tí ń fèdè tún nǹkan ṣe, kí yín gan. Orúkọ mi ò yí padà, Ọláyíwọlá Màrúfù Abíọ́lá, Òjó Àjàngbàdùn lorúkọ mi. Ọ̀yọ́ ọmọ Aláàfin ni mí, òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Ṣé fídíò tí mo fẹ́ ṣe lénìí ó yàtọ̀ púpọ̀ sí gbogbo fídíò tí mo ti ń ṣe lórí Àtìbà yìí, but èèyàn péréte ni mo fẹ́ ṣe fún. Èèyàn péréte tó bá ní ọpọlọ, tó létí ọ̀rọ̀, tó ní làákàyè. Ẹni tí ó bá borin jẹ́ nìkan bólórin ṣe kọ́. Mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àgbààgbà májè ó bàjẹ́ nílẹ̀ Yorùbá. Ṣé pé tá a bá sọ nǹkan kan, tá a bá drop nǹkan kan sórí YouTube wa, ẹ wá síbẹ̀, ẹ wò, ẹ drop comment. Èyí tó bá jẹ mọ́ kẹ́ fi pè wá sákíyèsí, ẹ fi pè wá sákíyèsí. Èyí tó bá jẹ mọ́ kẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́, ẹ kọ́ wa. Ẹni tó bá dẹ̀ ẹlòmíì á wọ DM wa, ẹlòmíì á wá nọ́mbà wa kan, wá pè wá sákíyèsí. Ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ó máa ta bá àwọn èèyàn kan lórí afẹ́fẹ́. Ó máa ta bá bàbá wa Adéwálé Abdulrasaq, bàbá Sókótì. Ó dẹ̀ máa ta bá brọ́dà mi Awíkókó. Ó tún máa ta bá àwọn kan, even including Almaroof. But tí n bá ti sọ sílẹ̀, everybody máa lọ mú tiẹ̀ ńbẹ̀. Ṣé wá rí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa, tẹ́ ń tẹ̀lé wa back to back, torí pé gbogbo ẹ̀dá tí ò bá borin jẹ́ kò ní kọ́ bólórin ṣe kọ́. Wọ́n á mọ̀ pé àtẹni tọ́lọ́run fún ní làákàyè jù mí lọ, àtẹni tọ́lọ́run fún lédè tèmi, àtẹni tọ́lọ́run fún lélè tí ò tó mi, òun náà ni wọ́n á wà tí wọ́n á wá wo nǹkan tá a bá ṣe, wọ́n á dẹ̀ fẹ́ gbọ́ nǹkan tá a bá sọ. Mo kọ́kọ́ fẹ́ kí nǹkan kan yé wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kì í ṣe apology o, kì í ṣe apology. Mo rí bí correction láti correct àwọn nǹkan kan, impression àwọn èèyàn, pàápàá jùlọ lórí mi fúnra mi, Ọláyíwọlá Màrúfù Abíọ́lá. Then lórí ìlú tá a ti bí mi, Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Then lórí kábíyèsí ọba Ọ̀yọ́ tuntun, Aláàfin tuntun, Aláàfin ọba Abdulhakeem Abímbọ́lá Ọwọ́adé. Àkọ́kọ́ nínú nǹkan tí mò ń correct impression àwọn èèyàn sí, láti ìgbà kó tó di pé àjọba, àwọn nǹkan ti gba orí afẹ́fẹ́ kan. Ẹni tó bá dẹ̀ jẹ́ ọ̀jọ̀gbọ́n tó bá ń tẹ̀lé mi lórí Àtìbà TV yìí, tàbí tó bá mọ̀ tẹ̀lé mi náà, lọ wo fídíò kan tí mo ṣe pé wọ́n fi òkú ọ̀rọ̀ ránṣẹ́ látọ̀yọ́ lọ sífẹ̀. Lọ wo nǹkan tí mo sọ ńbẹ̀. Mo gbọ̀tá lọ́yọ̀ọ́. Mi ì gbọ̀tá lọ́yọ̀ọ́, ẹ má jẹ́ kí n ṣe mistake. Mo gbọ̀tá lọ́dọ̀ àwọn kan lọ́yọ̀ọ́ nítorí nǹkan tí mo sọ yẹn. Mo jẹ́ ẹ̀dá kan tó pé èmi ò ń wo ẹ̀yìn tí n bá fẹ́ sọ̀rọ̀. Mi ò kí ń wẹ̀yìn pé bóyá àbẹ́nìkan máa bú mi, àbẹ́nìkan máa yìn mí. Bí ẹ̀mí bá ṣe darí mi ni màá sọ. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wá sí DM mi pé ọjọ́ lọ kọjú mọ́ tíátà rẹ, iṣẹ́ ọnà rẹ, kíní kan. I thank God. Àti gbogbo àwọn tó ń bú mi nígbà tó wà láàfin ṣẹlẹ̀, tí wọ́n ń dà mí pọ̀ mọ́ àwọn kan. Ẹlòmíì tí ẹ̀ ń rí mi bíi pé àwọn kan náà ń bá mi sọ̀rọ̀ pé kí n lọ sọ̀rọ̀ síta. No. Àkọ́kọ́ náà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí Àtìbà TV, àwọn tó bá ń tẹ̀lé mi bọ̀ fọjọ́ tó ti pẹ́, wọ́n lè testify. Kì í ṣe ọdún tó lọ, kì í ṣe ọdún yìí. Pé mò ń sọ̀rọ̀ sórí Àtìbà TV, kí n kàn sọ pé sórí Àtìbà TV ó ti lé lọ́dún 5. Ó ti lé ní ọdún 5 dáadáa. Ṣùgbọ́n pé iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo kọ́ mọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi, late Prince Ṣèyí
ọmọ Adéoyè ní nǹkan bíi 30 ọdún sẹ́yìn, torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ akéwì lọ̀gá mi. So tí wọ́n bá tún orí péjì dáadáa náà, ẹ ráwọn rẹ́kọ̀dù ewì mi tí mo ti ṣe sẹ́yìn, ìyẹn kan ni mo fẹ́ sọ. Kán má rí ní rí pé àbí mo kàn jump into ọ̀rọ̀ sísọ. Ká tó wá wí pé iṣẹ́ òṣèré tá a gbé dání, iṣẹ́ ọ̀rọ̀ sísọ wà ńbẹ̀. Ṣé rí ilẹ̀ Yorùbá tá a wà yìí, ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ alápọ̀nlé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tó wà nílẹ̀ Yorùbá a mọ iyì rẹ̀. Ẹ jẹ́ kí n mú àpẹẹrẹ kan wá fún yín. Tẹ́lómi bá fẹ́ compare Haúsá àti Yorùbá papọ̀, wọ́n á wá máa yẹpẹrẹ Yorùbá. Ẹlòmíì àti ẹ̀ máa ń sọ pé tẹ́ bá bá Haúsá dà nǹkan pọ̀ kò ní dà yín, ṣùgbọ́n Yorùbá wọ́n máa dà yín. Àwa fúnra ara wa la máa ń pa òwe pé Yorùbá dúdú inú ẹ̀ dúdú. Which means èèyàn méjì ń jẹun, ẹnìkan ló ń gbọ́bẹ̀, ẹnìkejì ní ìmọ̀ pé òun rèé, ta la fẹ́ bá wí nínú méjèèjì? Ẹ jẹ́ ká kọ́kọ́ láròjinlẹ̀ pé ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá, tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá, kò sí ibikíbi tó bá lè wà, yóò máa prove pé Yorùbá lòun, yóò dẹ̀ máa dáàbò bo Yorùbá, yóò sì máa sọ̀rọ̀ tí ó máa túnlẹ̀ Yorùbá ṣe, torí pé kò sí ẹ̀yà tàbí ẹ̀dá tọ́lọ́run dá tàbí nínú obìnrin tó pé tán nínú ayé. Àfiwé ilẹ̀ Yorùbá làfiwé Ọ̀yọ́ Aláàfin. Ibi tí nǹkan kan bá ṣẹlẹ̀ tó bá jẹ́ bí àléébù lórí Ọ̀yọ́ Aláàfin, kì í ṣe pé kí n bọ́ síta kí n wá máa yẹ̀yẹ́ ìlú mi tàbí kí n máa dọ̀tí ìlú mi, ṣùgbọ́n mo láǹfààní àti fi ọ̀rọ̀ ṣe àtúnṣe lórí ibi tí ìlú mi bá kù sí, tó bá ṣe pé tòótọ́ ọmọ ọkọ̀ ìlú yẹn ni mo jẹ́. Torí pé bẹ́ẹ̀ náà ni mo ṣe ń fi òótọ́ àti inú kan tí mo fi ń dáàbò bo ilẹ̀ Yorùbá látàrí sinimá tí mò ń gbé jáde àti ọ̀rọ̀ tí mò ń sọ, tí mo dẹ̀ lè defend ẹ̀ in anywhere. Ṣùgbọ́n ọmọ ọkọ, ọmọ àlè máa ń mú ní bú ọmọ ọkọ nígbà míì. Ǹjẹ́ àníyàn gbogbo àwa tá a tiẹ̀ fi ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá, ṣé àníyàn wa dọ́gba? Àti pé ṣé èrò kankan náà la ní lọ́kàn tá a fi ń sọ gbogbo nǹkan tá à ń sọ? Kí ló bí ọ̀rọ̀ yìí? Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ lórí social media. Ìjà ìta ọ̀tọ̀, ìjà orí social media ọ̀tọ̀, but ìjà orí social media ó máa ń bring wàhálà níta. Torí pé ijọ́ tí èèyàn kan sọ̀rọ̀ àlùfànṣá sí ìlú Ifẹ̀ láti Ọ̀yọ́, mo wà nínú ẹni tó jáde tí mo dá padà pé no, kò yẹ kó rí bẹ́ẹ̀. Even though ó dá wàhálà díẹ̀ lẹ̀ láàrin èmi àtẹni yẹn, but tèmi bá ti ń sòdodo ọ̀rọ̀ mi kì í wẹ̀yìn. Because God so good, ẹni tó kọ́ mi níṣẹ́ ọ̀rọ̀ sísọ ní orí móhùnmáwòrán tàbí tó kọ́ mi níṣẹ́ ìtàgé, ó ti kú. Bọ̀ mi ì lè torí pé ó ti kú, gbogbo ẹni yòówù tí mo bá níwájú, ọ̀gá mi ni. Ẹni tá a bá jọ jẹ́gbẹ́, ọ̀gá mi ni. Ẹni tí mi ì tó, ọ̀gá mi tún ni. Torí pé ilẹ̀ tí wọn ò tí ì kọ́lé sí, ó sàgbà ilé tí wọ́n ti kọ́. So tí n bá wá fẹ́ correct ẹni tó jù mí lọ, màá correct ẹ with due respect. Ṣùgbọ́n tí irú ẹni bẹ́ẹ̀ bá disrespect mi, tó wò pé ọmọ léńjeléńje, èèrà ti fi ní pegedù, èmi náà mọ̀ dànù. That is Ajambádàn. Àwọn ọ̀rọ̀ yìí ní tá à ń wò níjọ́ náà lọ́hùn, tá a fi dá yín lóhùn, tá a fi sọ̀rọ̀, ló ń padà ṣẹlẹ̀ lénìí. Ṣùgbọ́n ẹrú kan máa mú mi gbúgba ẹrú. Torí pé tẹ́nìkan bá ti ṣe nǹkan kan tó against, a ní fèsì ẹni yẹn direct. Àwa kó gbogbo àwọn tó bá wà nílùú yẹn jọ. Àwa máa rí wọn bí wèrè, a máa rí wọn bí ẹranko, which is tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àwa máa lọ mú ìtàn tó ti pẹ́, ìtàn tí ò sí, ìtàn tí ò ṣojú wa, ìtàn wọn ni wọ́n pé a máa mú wá. Àwa máa rí àṣìṣe ọ̀pọ̀lọpọ̀ ìlú yẹn. Eléyìí ló ṣokùnfà rẹ̀ tí wàhálà fi pọ̀ lórí social media. Torí ọ̀rọ̀ àlùfànṣá tó jáde lọ sí ìlú Ifẹ̀, which is kálukú dẹ̀ ń jáde. Wọ́n ń sọ
bínú wọn ṣe rí. Wọ́n ń sọ, ẹlòmíì jáde ó ń sọ̀rọ̀ torí nǹkan tó fẹ́ jẹ, ẹlòmíì sọ̀rọ̀ pé kán ṣáà lè mọ̀ mí. Mi ò lè sọ̀rọ̀ pé dandan kí gbogbo ayé ó fẹ́ mi tán. Ta ni mo fẹ́ fi jọ tí gbogbo ayé bá fẹ́ mi tán? Ṣé Jésù Kristi ní gbogbo ayé tẹ̀lé mi, àbí Ànábì Muhammad, àbí àwọn ẹ̀sìn tó jábàláyé wa, ṣé ni gbogbo ayé tẹ̀lé? So tí gbogbo ayé ò bá fi lè gba tiẹ̀ tán, má expect pé gbogbo ohun tó o bá sọ náà ló gbọ́dọ̀ táyé lọ́rùn. So tó bá ló fẹ́ táyé lọ́rùn, wàá padà báyé lọ ni. So ṣùgbọ́n bọ́rọ̀ bá ṣe rí, òun lèmi ṣe máa ń sọ. Àwọn tí mo wá ní mo fẹ́ dojú ọ̀rọ̀ kọ, pàápàá jùlọ Bàbá Soko, Bàbá Sokote. Mo kí bàbá yìí mọyì wọn, mo ti ṣe fídíò fún wọn, mo ní láti tún repeat tòlótò púpọ̀ jù. Mo kàn fẹ́ rọ̀ wọ́n ní aspect kan. Lóòótọ́ tá a bá ń bẹ̀tù, òun ló mọ̀ ọ́ra wò, bàbá mi. Ṣùgbọ́n gbogbo praise tí mo praise wọn, mi praise wọn torí pé wọ́n jẹ́ bàbá mi o, ṣùgbọ́n torí pé wọ́n fọgbọ́n ṣe é, wọ́n fi ọwọ́ kòtò, wọ́n fi ń sọ̀rọ̀, wọ́n ń wẹ̀yìn wò pé tá a bá ní ká dijú ká bẹ́gi ń gbó, á bẹ́yàn mọ́. Ìdí nìyẹn tí mi fi against wọn. Back to Mr. Awíkonko. Mo láǹfààní àti wà lórí live Awíkonko ní ìjẹta. Ok, ó dà pé ìjẹta náà ni. Ìjẹta. Bí ọjọ́ yẹn jẹ́ ọjọ́ Sunday. Likely kò jẹ́ ìjẹta, ọjọ́ Sunday lálẹ́. Mo wá ń listen sí live yẹn. Even though mo bẹ̀rẹ̀ sí ní try calling, mo fẹ́ pè wọlé public. Èmi ò lọ́tà. Kódà tí àwọn bá jọ́ta mi, èmi tó máa ń fọ̀tá sọ̀rọ̀ kí n lè rọ́nà lọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ presentation yẹn. Wá impress mi. Máa play video yẹn tó di pé máa sọ nǹkan tí mo fẹ́ sọ ní lórí. Káyé ọmọ fi wá sí sábàbí aburú. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà. Oríṣiríṣi ìhà ńlá àwọn èèyàn kọ síṣẹ̀lẹ̀ yìí. Ìhà tó wá látọ̀yọ́ ọ̀tọ̀, ìhà tó wá láti gbogbo ilẹ̀ Yorùbá tó kù ọ̀tọ̀. Torí lọ́kàn mi ṣe ló dàbí ẹni pé Ọ̀yọ́ ní lọ́kàn báwọn lè bá gbogbo ilẹ̀ Yorùbá jà. Ẹjá sọ bẹ́ẹ̀, ìmúra tí wọ́n mú, èròǹgbà wọn, tàbí ká sọ pé ìsọwọ́ hùwà wọn, bí ẹni pé wọ́n ti ní gbogbo Yorùbá lọ́kàn tẹ́lẹ̀ pé àwọn fẹ́ bá wa jà. Kò dẹ̀ sẹ́ni tó ní interest láti bẹ́ nìkankan jà. Ọ̀yọ́ nílé wa, Jàbátá nílé Orò, Ilé Ifẹ̀ lórí ìrun wa, kò níyàn jíjà nu, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Bàbá ọba, ìgbà mi ò rí ẹ̀, kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́ẹ̀yàn rí. Ẹrú ìbámọ̀ kó jókòó sórílẹ̀-èdè Amẹ́ríkà kó má wulẹ̀ wálé. Gbogbo tó bá wáyé níbi ayẹyẹ ìwúyè Aláàfin kó má tó rí ìtàkùn ayélujára mọ́ tó hù mọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀. Yorùbá ní kò sẹ́dẹ̀ tó mọjọ́ tó ń kú. Yorùbá náà ló wá níjọ́ tá a bá sọnù gágá lára ẹni yá. Almaroof ó ṣètò lánàá, ó sọ̀rọ̀ lánàá. Wọ́n fètò ẹ̀ sọwọ́ sí mi. Mo gbọ́ gbogbo tí ń sọ ń bẹ̀. Bó ṣe bú mi, bó ṣe bú Sokoti. Gbogbo ẹ̀yin tẹ́ wá mọ Almaroof. Ọ̀rọ̀ àyìn pé ọ̀gá mi ló wà lórí ìkànnì yìí. Anointed presenter. Ọ̀rọ̀ tá Almaroof sọ
láì mọ̀ wípé n tó ṣẹlẹ̀ yìí yóò ṣẹlẹ̀. Gbogbo ọmọ Yorùbá wherever tá a bá wà, ibikíbi tá a bá wà ń kí n tá a bá ń ṣe lọ́wọ́. Mo kọ́ ẹ̀kọ́ kan nípa ilé ayé, ká mind speech wa, ọ̀rọ̀ tí ó tẹnu wa jáde, ká mind ìgbésẹ̀ wa. Lóòótọ́ ọmọ àlèyàn ní rínú tí kì í bí ọmọ àlèyàn lábẹ̀ tí ì gbà. Ọ̀yọ́túnjí ló dájà lẹ̀. Ọ̀yọ́túnjí ọ̀hún ilé tí ń bẹ́ńbẹ́ kò pa àádọ́ta. Ẹ̀yin máa béèrè wípé kí ni interest Táyé, kí ni interest Kẹ́hìndé ń bẹ̀. Èmi ò béèrè wípé kí ni kókó tá ń jà lé lórí, tá ń fàjàngbọ́n lé lórí. Èmi ti lọ ní ìsinyìí, kò lè padà wáyé mọ́. Pòsíṣàn wo nìyàwó wà? Pòsíṣàn wo làwọn ọmọ wà? Pòsíṣàn wo làwọn ọ̀rẹ́ wà? Pòsíṣàn wo lẹbí wà ní ìsìn? N tí Yorùbá máa ń wéré o, pé òkú tí kì í ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. Abọ́jọ́ tọ̀fọ̀. Ǹjẹ́ ìyàwó Aróńfálè lè jáde láti wá sọ̀rọ̀ lórí social media báyìí? Ǹdọ́mẹ̀ lè jáde? Kí ni wọ́n ń rò lọ́kàn báyìí? Irú kú wo ló wá Aróńfálè? Tọwọ́ Ọlọ́run ni? Ṣé tọwọ́ èèyàn ni? Àfọwọ́fà ni? Ṣé sábàbí ni àbí kádàrá? Ikú kan sáà ni ó pẹ̀dá. Àwọn ọ̀jọ̀gbọ́n lọ́jọ́ tí kú ọ̀pá ni ẹnìkan ò mọ̀. Ibi tí ọ̀pá wá sí òye èèyàn. Irú ikú tí ọ̀pá wò ní kò yóò níràwọ̀, ẹni tí kú kàn àmọ́. Olúgbénga Adébóyè of blessed memory. A ní tó o bá fẹ́ ṣe máa ṣe bí ẹni pé ò ní ṣèmí mọ́. Mo wo ètò àbúrò mi kan láàárọ̀ yìí. Ó ń ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lẹ́ nìkan, ó kọ́ mi ló wá fi ṣèfọ̀rọ̀wánilẹ́nuwò. Inú mi dùn pẹ̀lẹ́ tán jọ ń sọ̀rọ̀ torí pé ẹni tó lọ́gbọ́n tó lóye ni. Bó bá fẹ́ yan òótọ́ sísọ láàyò mú, bó bá yan rọ́ láàyò mú, ẹni tí ó bá wá sòótọ́ kò ní bẹ̀rù kankan. Olúwa rẹ̀ ò ní bẹ̀rù ikú àlùmọ́ǹtù. Irú ẹ̀ ni Àkàndọ̀rọ̀ Awíkóńkó. Ìdí ni pé mo mọ̀ pé kú kan ni ó pààyàn. Àtẹ́ńfàjàngbọ́n, àtẹ́ńtí ọ̀fàjàngbọ́n, àtẹ́ńsòótọ́, àtẹ́ńtí òsòótọ́, ọjọ́ kú wa ò lè change, kò lè yẹ. Ikú bàbá ọba tún bẹ̀rù ayé bà mí sí. Ẹ wá wò ó, tàbí kẹ́ ẹ pé kí n sí àwò ó. Ojú everybody Ọ̀yọ́ ló wà. Ojú gbogbo ayé ọ̀dọ̀ Aláàfin ló wà. Meanwhile ó lè jẹ́ opposite o. Ó lè má relate mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàfin Ọ̀yọ́. My dear brothers and sisters, máa gbàdúrà kan, ẹni máa kú tòní tọ̀la, kó lọ má jẹ́ kó bá wọn ní nǹkan papọ̀. Ògbé Kennedy, ikú kéékèèké ń bẹ lára ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ń rìn káàkiri tí wọ́n mọ̀. Lọ́jọ́ tí mo ti délé ayé, mi ò tí ì báyàn dìṣẹ́ báyìí pàjọ ń gbára wa lẹ́sẹ̀ kò tí ì ṣẹlẹ̀ rí. Mi ì báyàn jà. Òótọ́ ọ̀rọ̀ nìkan ni mo fẹ́ràn láti sọ. Bí n bá wá ń sọ, màmá pé ó kan tí ń bẹ lọ́wọ́ alábàáhùn táwọn ní. Ìtumọ̀ eléyìí ni pé eléyìí tí mò ń sọ lọ́wọ́ yìí wọ́n sọ. Pé òkèlè tó bọ́ sẹ́nu Abọ́lárìnwá ti wọ gbọ́ àwòrá. Ìyẹn túmọ̀ sí pé tẹ́nu mi yìí wọ́n jẹ́ wọ́n gbé mi. Wọ́n sọ. Kì í wá ṣe pé eré tàbí àsọ̀régè ní tí mo yàn láàyò ni. Òye tó yé mi ni pé olóòótọ́ kì í lẹ́ni kì í sì í lẹ́ni. Òye kejì tó yé mi ni pé kò sí ẹ̀dá Ọlọ́run tí mo appreciate olóòótọ́ lójú ayé wọn. Mo ti gbá research dáadáa nípa ẹ̀. Ìgbà tí irú wọn bá kú tán láyé tó máa ń mọ̀ wúlò wọn. Ọmọ yẹn dẹ̀ sọ̀rọ̀ ńgbà yẹn o.
how I wish bá gbọ́ sí lẹ́nu ńgbà yẹn ni Yorùbá fi pé bí ẹ̀kẹ́ tálákà ò tó lẹ̀ láàárọ̀ bí ò tó láàárọ̀ àmọ́ tó lálẹ́. Ńgbà tálákà ń kọjá lọ tẹ́ ń rólé lọ́wọ́ wọ́n gbé bàbá mo ní kí n sọ fún pé ẹ̀kẹ́ kí ló ṣẹkẹ́ kò dáa tó meanwhile bóyá ó fẹ́ sọ fún ọ wípé àwọn ẹ̀kẹ́ tẹ kó lẹ̀ yóò lè rólé ìtàn o wọn ò ní jó wí. Ọ̀rọ̀ kí ni bẹ lẹ́nu aṣèrè kó sì lọ nígbà tí bá wá bọ̀ tán lu ẹ̀kẹ́ tí ò tó gbàgbà bó wá ní ẹ̀ parí lẹ́ni ẹ̀kẹ́ yìí ni tí mo fẹ́ sọ fún yín láàárọ̀ náà nìyẹn gbà mọ̀ ń kọjá lọ wípé a ti rólé irú báyìí rí iye ẹ̀kẹ́ báyìí la lò eléyìí tẹ́ kó kalẹ̀ ò lè tó àmọ́ ní o bẹ́kẹ̀ tálákà ò tó láàárọ̀ kí o lè tó lálẹ́. Now ọ̀rọ̀ tí mo ń sọ lórí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́ tún yàtọ̀ Ọ̀yọ́ tún jí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo fi Ọlọ́run Elédùmarè búra mi ní nǹkan kan against kábíyèsí Aláàfin gbọ́ dáadáa mi ò ní nǹkan kan kínníkínní kan ò sí lọ́kàn mi against kábíyèsí Aláàfin gbogbo àjálù àrélù tó wá ṣẹlẹ̀ yìí kò wù mí kó wáyé bẹ́ẹ̀ ń fún mi concern ṣe é bínú pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èmi máa ń fi ojú mi rí nǹkan mi dẹ̀ báyàn jìjà díjúdíjú fọ́júfọ́jú Almaroof tó dá gbogbo ẹ̀ kalẹ̀ ó wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà kò bá wá sí Nàìjíríà ẹjọ́ àtàmọ́mátàmọ́ Almaroof ń sọ bàbá ọba ń mutí bàbá ọba ṣe fàájì wọn kó iye kan fún bàbá ọba kinní kan bàbá ọba ló lóun fẹ́ rí kábíyèsí àti H àti B ó sà lọ sáàfin àti H àti B ó rí kábíyèsí àti H àti B òun àti kábíyèsí jọ sọ̀rọ̀ àti H àti B ariwo sọ ìdí ni pé báriwo ọba sọ kò ní mú tọlọ́pàá lọ́wọ́ gbogbo ẹni ó bá ń sọ̀rọ̀ kó rántí ẹni ó mọ̀ gbọ́ Ramsat tó gbé wá sórí ṣóò ẹ bẹ́ẹ̀ ṣe pé gbogbo tẹ́ ẹ jọ sọ pátápátá mọ́ gbọ́ ìdí tí n ò fi nílò lórí program ni pé o ti ní kẹ́nikẹ́ni má gbé fídíò ẹ ẹni bá gbé fídíò ẹ ó rìpọ́ọ̀tù ẹ ǹbá mú fídíò ẹ wá nísìn ǹbá wa máa make reference sáwọn tó sọ ń bẹ̀ ǹbá mọ̀ bọ́ analyse ẹ̀ ní kọ̀ọ̀kejì yìí ó bú mi dáadáa ó bẹ́ mi àti Sokoti dáadáa ìwọ àti Ramsat ẹni àwa fẹ́ tajà ní tájẹ ní ọjà gbọ́n eléyìí tó wá ṣẹlẹ̀ yìí nǹkan ṣé n tá a fẹ́ jẹ ni a ní wọ́n lù láàfin ẹni wọn ò lù ń gbọ́ ọyẹ ẹni wọ́n ti ni ń gbọ́ ọyẹ tún ló mu tí yó ni ìgbà tó mu tí yó lójú ó ṣubú gbogbo wa kálukọ́ lòmùgọ̀ èmi lè gọ̀ Sokoti lè gọ̀ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lè gọ̀ àwọn tí ń wò wá ọ̀gọ̀ wọ́n lè má jà wá a lè má parọ́ kán máa wò kán máa pàtẹ́wọ́ wọ́n lè má jà wá kò túmọ̀ sí pé wọn ò mọ tí ń lọ. Almaroof bọ́ bá rẹ̀ èèyàn bọ́ sòótọ́ ọ̀rọ̀ gbogbo ń tó ṣẹlẹ̀ pátápátá ìwọ ló fà á torí pé ìsọ̀rọ̀ ní gbèsè ìsunkún sí ní ìgbésẹ̀ gangan láìsí ẹni bá ń wá rere Jerusalem ó náà ṣe rere níwèé mímọ́ wí ẹni ó pẹ̀lú ó dùn nìkan kọ́ ni ó jẹ́ ọba dẹ́ta èdè o ti bọ́ sórí fóònù o ti gbé fóònù síwájú ní àti lọ́ba báyìí o ǹfẹ́ gbọ́ kọ́ ní rìsọ́ pé rẹ̀ lórí ọlọ́ba mọ́ ó wà insulting bí ìgbà téèyàn ń bú bá bẹ́ẹ̀ ni kò síran ọmọ Yorùbá kan tí ó sọpọ́ọ̀tì rẹ̀ níbẹ̀ àwa wò wípé ṣé nǹkan kan kan sí ẹni lórí ni yóò ṣe máa sọ̀rọ̀ báyìí àpèrè Ọọ̀ni is an institution
If you care to know the most respected institution so far in this country, báwùsọ̀ bàbá wa respect ẹ̀, tí Igbo bàbá wa respect ẹ̀, táwọn Fúlàní ọ̀ká kún most respected institution in Yorùbá land. Ó mú bẹ́ẹ̀ jáde o, bí tí mo ti bọ́ Aláàfin rí ó gun jáde o. Torí pé Aláàfin ṣe birthday lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ṣe wì fún kábíyèsí bàbá wa ikú bàbá yèyé Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó sanwó fún mi, ẹnìkan kò sanwó fún mi, bàbá ò rán mi. Nígbà yẹn mo máa ń balance equation gbogbo tó wà lábẹ́lẹ̀, kì í ṣe pé mi ò mọ̀, kò ṣẹlẹ̀ tí n kò mọ̀ ń bẹ̀, ṣùgbọ́n mo ń wo wípé bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn bàbá yóò yí padà, bóyá àwọn ó sowọ́pọ̀, bóyá àwọn ó unite, bóyá àwọn ó jọ ṣe papọ̀, bóyá àwọn ó wà nírẹ́pọ̀, ńlá fi ń kẹ́ẹ̀bẹ̀ tí bá mi kú bàbá yèyé fi lọ. Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta, bàbá tó ráyé wá, tó ráyé gbé, tó ráyé lù, tó ráyé ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń bẹ ńlẹ̀ ìbá mi wà náà tó dálẹ̀. Ọ̀rọ̀ àkókò mi ni èmi Àkàndá ọ̀rọ̀ sọ, olùmọ́sọ̀kù ni tí mo mú lọ́wọ́ ìwọ̀n sọ. Ṣùgbọ́n tó gbé mi wá lálẹ́ ìlọ̀rọ̀ ikú Aróǹfálè. Aróǹfálè ti wà lọ́yọ̀ láìmọye, ó ti wà lọ́yọ̀ Túnjí láìmọye ọjọ́, láìmọye ọdún tó ti ń bá wọn ṣe ń bẹ̀. Ọ̀rẹ́ Ọlọ́yọ̀ Túnjí Ọ̀yọ́ Túnjí ni. Wọ́n tẹ̀sí lé ní èjì wọn wá sí Ọ̀yọ́ Aláàfin, kò sí pírọ́blẹ̀mù ń bẹ̀. Ọ̀yọ́ ti jẹ jáde nínú Ọ̀yọ́ Túnjí, kò sí pírọ́blẹ̀mù rárá, kò sí ní tá à ń dùn tá à ń fà ń bẹ̀. Ikú tó pa Aróǹfálè sọtí mímu lọ́pàá ni. Bó ló ṣe wá mutí yó, bó ló ṣe mutí tó fi láǹfààní àti give account ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ tán pátápátá. ń tó tẹnumọ́ ni pé wọ́n lù mí, ẹ̀jẹ̀ bò mí, wọ́n lù mí, wọ́n lù ìyàwó mi. Ó wá ní tòun ọ̀pọ̀ o, driver ni wọ́n lù jù. Ìyẹn túmọ̀ sí pé ṣé títì náà lásán ni wọ́n tì wọ́n pé kán jáde kán máa lọ tí wọ́n fi lu dírẹ́fà ètò tó bẹ́ẹ̀. Ramsat ó give account lóòótọ́, ó ṣàlàyé àlàyé tó ṣe ọ̀wá yàtọ̀ sí gbogbo tí bàbá ọba ti sọ fún mi tàbí tó sọ fún bẹ́ẹ̀ Sokoti. Bàbá ọba lówó ọjọ́ kan lẹ́san, ìwọ náà confirm ẹ̀ pé first day tán kọ́kọ́ sùn àwọn náà sọ̀ tara wọn out, ìwọ kàn mú ọdún òtẹ́ẹ̀ ni kí wàá lẹ̀ fàánú èjì, kí ni ìyàtọ̀? Ẹ wá ní bàbá ọba complain fún kábíyèsí pé wọn ò tọ́jú àwọn tó níbi àga VIP àbí VVIP táwọn jókòó sí, wọn ò tọ́jú àwọn tó. Kábíyèsí wá ní sílé yun ni lọ sí ilé ìtura báyìí, lọ ṣe fàájì bó ṣe wù ọ́, ń wọ́n sanwó ẹ̀. Ẹni kábíyèsí ná more than 400,000 naira ń bẹ̀ o. Well, alámọ̀ ń sẹ̀rí ntọ́pamọ́ ó hàn kedere sójú Ọlọ́run. Bóyá lóòótọ́ ni bàbá bá béèrè bẹ́ẹ̀ mi ò mọ̀, bóyá lóòótọ́ ni ò béèrè bẹ́ẹ̀ mi ò mọ̀, ṣùgbọ́n mo nígbàgbọ́ pé ó possible kó èèyàn sọ bẹ́ẹ̀. Kábíyèsí wọn ò tọ́jú wa tó. Àwọn èèyàn tó wà lábẹ́ tẹ́ǹtì náà ni wọ́n tọ́jú. Èmi àtàwọn èèyàn mi tá a jọ lọ jẹ́ anything. Ìdí ni wípé kò sí ọ̀nà fún mi láti lọ máa gbóúnjẹ. Ọmọ Ọ̀yọ́ nìkan ni yóò sọ wípé irọ́ là ń pa. Torí pé òpònú kọ̀ọ̀kan wá wà lọ́yọ̀ọ́ kò túmọ̀ sí pé Ọ̀yọ́ ò gbọ́n tàbí Ọ̀yọ́ ò ní làákàyè. Talmaruf ló kó wọn sí wàhálà, òun ló ní kí wọ́n máa jáde làwọn náà fi ń wá wàwí. Mo ti róríṣiríṣi wọn tí wọ́n ti ń jáde, pọ́ìntì nìkan fi sọ̀rọ̀, wọn ò fi pọ́ìntì sọ̀rọ̀, àwáwí wọn ń wí.
èmi wọ́n ń bú Soko tí wọ́n ń bú Yorùbá sì ní tá a bá ti kó ìrẹ lẹ́jọ́ ẹni ẹ̀bi là á jẹ ńbẹ bá torí tèmi wá sóde at the end of the day ẹ̀bi lẹ́jẹ̀ bọ̀ mo wá ní kí ló pa Arúnfálè Mr. Lukman ṣé títì tí wọ́n tì lọ́yọ̀ọ́ ló pa bàbá yìí ṣé lílù tí wọ́n lù bí bàrà lọ́yọ̀ọ́ ló pa bàbá yìí inú mi dùn pé Ramsat fúnra lára ẹ̀ confirm ẹ̀ wípé wọ́n pe area command pé kí wọ́n wá kó wọn. Kennedy tẹ́ kúkú fi dá wọn jókòó bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ wá pé area command pé kí wọ́n wá bá yín kó wọn ń tẹ́ fi lù wọ́n. Bí nǹkan bá ń bẹ lára Arúnfálè tẹ́lẹ̀tẹ́lẹ̀ lílù tí wọ́n lù lọ́jẹ́ kọ́ yá mi ò mọ bí tẹ́ fẹ́ times ẹ̀ sí o mo bẹ́ẹ̀ sì fẹ́ gbé o mo mọ bí tẹ́ fẹ́ yí sí o ṣùgbọ́n ká pé nǹkan ń bẹ lára èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́yìn ó tì lásán ń tọ́ ti fi kún n wá mọ bóòtọ́ níbí rọ ni. now ẹ rí i pé níbẹ̀rẹ̀ fídíò mi mo ní ọ̀jọ̀gbọ́n èèyàn onílàákàyè tó lọ́pọlọ ni mo fẹ́ bá sọ̀rọ̀. Abárí most of people tí máa ti ń sọ̀rọ̀ yìí wọ́n lè gbé bóyá torí pé ó sọ̀rọ̀ fífọ́ Ọ̀yọ́ Awíkóńkó ó sọ̀rọ̀ fífọ́ Ọ̀yọ́ bẹ́ẹ̀ mi ṣe darí Awíkóńkó ni wọ́n sì sọ̀rọ̀. Èmi tí mo jáde fún wọn tí mo ní no ó yẹ kán ṣèwádìí ẹgbẹ́ kejì nígbà tí wọ́n gbọ́ rìpọ́ọ̀tì yẹn kó tó di pé wọ́n á máa sọ ọ̀rọ̀ lórí ẹ̀ tí ọ̀rọ̀ yẹn ó wá jẹ́ tí ó máa tàbùkù ilẹ̀ Ọ̀yọ́ tàbí tí ó máa tàbùkù ọba Aláàfin tuntun kì í ṣe pórí mi ò pé ara ẹni tó búbi náà gbà mú kí n tó wá lè sọ kéwọn lórí ọ̀rọ̀ yìí èmi gangan á dé Ọ̀yọ́ máa ṣèwádìí àwọn wá ń rìn against mi pé wáì tèmi ò ṣèwádìí náà kó tó di pé mo sọ̀rọ̀ síta no àwọn ọ̀rọ̀ kan bẹ tó pé àkọ́kọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ pé lóòótọ́ wọ́n na bàbá yìí láàfin ó wà ridiculous fọba aládé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nowadays tó dẹ̀ jẹ́ pé ọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń gorí oyè kódà bí ó ṣẹ̀ṣẹ̀ gorí oyè àwọn nǹkan kan bẹ tó pé lẹ́yìn Ọlọ́run ìjọba ló kù so àwa gbọ́dọ̀ tó bá àjọ ọmọ Ọ̀yọ́ tàbí tó bá fẹ́ràn ọba kó bá wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ká wá dọwọ́ bò so bí mo ṣe kọ́kọ́ gbọ́ kinní yẹn ó shock mi why torí pé ìlú tó mọ̀ nípa àṣà tó mọ̀ nípa àṣẹ̀ṣe tó sì ní mo ṣe fẹ́ pe discipline ní Yorùbá so ní Ọ̀yọ́ Aláàfin why not ká máa dárúkọ bẹ́ẹ̀ yẹn o bí mo ṣe gbọ́ ìdí nìyẹn tó jẹ́ kí kọ́kọ́ jáde kó tó di pé mo wá sí lọ sí proper investigation tí mo wá ṣẹ̀rí wípé ọ̀rọ̀ yìí ò jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n látàrí àwọn tí wọ́n gbọ́n jù wá lọ tí wọ́n mọ̀rọ̀ sọ jù wá lọ tí wọ́n lóko jù wá lọ tí wọ́n ti kọ́kọ́ jáde tí wọ́n ti fi ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti fi bà nǹkan jẹ́ torí pé at times tọ́rọ̀ èèyàn bá pọ̀ ó máa affect èèyàn kò sígbà téèyàn ní pé mọ́gàjí ní mọ́gàrà because mo ṣàgbọ́ fídíò tí bàbá Soko ti play ṣe pé ẹnìyẹn náà ló sọ pé ẹ lè fi ṣe live show tí mò ń sọ yìí ẹ lè fi ṣe live show wọ́n ṣe gbá wọn ṣàwo mi fẹ́ máa repeat ẹ̀ torí ó máa ń bà mí lọ́kàn jẹ́ tí n bá gbọ́ kí ṣe kúrì tèmi náà pé ọjọ́ orí mi lè kéré púpọ̀ ṣùgbọ́n ẹ má wo bíbí mi dídá mi ni kẹ́ ẹ máa wò àti pé gbogbo ìrìn àjò téèyàn bá rìn nínú ayé bó ṣe wulẹ̀ kọjọ́ orí ẹ̀ bó ṣe wulẹ̀ kó kéré tó o bá dàgbà tó o jọmọ 60 years tàbí o bá jọmọ 70 years tó bá ṣe pé ìlú tán ti bí ẹ o kúrò ńbẹ̀ o dẹ̀ lọ sílùú ẹyọ kan o dẹ̀ ń gbé bẹ̀ mọ̀ pé ọgbọ́n ìlú méjì péré ló wà lórí ẹ o iṣẹ́ tí èmi ń ṣe tí mo yàn láàyò mi ò gbé ìlú kan fúnjọ́ mẹ́ta jọ́ mẹ́rin rí ìlú tí mo bá sùn fúnjọ́ mẹ́ta ìlú yẹn kọ́ ni màá tún sùn jọ́ kẹrin bí mo ṣe ń lọ káàkiri ni mò ń kẹ́kọ̀ọ́ ìlú kọ̀ọ̀kan ni mo dẹ̀ fi ń ṣèṣe ni mo fi ń hùwà torí mo mọ̀ wípé
tí n bá sọ nǹkan tí ò dáa lórí afẹ́fẹ́ tàbí tí n bá sọ nǹkan tí mi lè defend lórí afẹ́fẹ́, mo lè pàdé ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀ tàbí tí mo sọ̀rọ̀ àbùkù sí tó yẹ pé mi gangan máa nílò ìrànlọ́wọ́ ẹ̀ lọ́la. Ṣé ìlú Ọ̀yọ́ nìkan ló ràn mí lọ́wọ́ ni? Ṣé ìlú Ọ̀yọ́ nìkan ló ń wo sinimá tí mò ń ṣe ni? Ṣé ìlú Ọ̀yọ́ nìkan ni mò ń jẹ ni? Gbogbo ìlú tí mò ń dé láyé tó bá ti jẹ́ ilẹ̀ Yorùbá, èmi máa ń sọra àmì ìdánmọ̀ ìlú yẹn ni. Màá dẹ̀ máa kẹ́kọ̀ọ́ n tó mú òkú tó ti kú tí wọ́n fi ń kọ́ lẹ́kọ̀ọ́. Why not? Tèmi tí mo jáláàyè tí mo tún jẹ́ ọmọ kékeré tí mi ní kẹ́kọ̀ọ́ nínú ayé. Mo ń kẹ́kọ̀ọ́ sí ní jojúmọ́ ni, ṣùgbọ́n yìí ń fojú wò mí bí ẹni torí rẹ̀ ò pé. Torí tẹ́ most of time tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀, ẹ bá mi sọ̀rọ̀ bíi pé mi ò ní làákàyè. Ọjọ́ orí nìkan lè láǹfààní àti fi jù mí lọ. Ṣé wá rí àgbàlagbà tó pọ̀ ọmọ 40 ọdún àtọmọ èké tó mọ̀ ní 40, tẹ́ ẹ bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́, ó ṣeé ṣe kán dọ́gba. Mò ń kiri nínú ayé, mo dẹ̀ ń kẹ́kọ̀ọ́ káàkiri ni. Ẹ̀yin tẹ́ ẹ gbọ́n, tẹ́ ẹ mọ̀ gé, tẹ́ ẹ mọ̀ wí, ó rèé o. Ó lẹ̀ ń wí èkúté tí irú àti tí rẹ̀ ń jóná yìí. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Ọ̀yọ́ lénìí yìí, ẹnu ni ọ̀rọ̀ ẹnu lẹ fi dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà sílẹ̀. Ọ̀rọ̀ ẹnu ni. Ṣùgbọ́n tínú bá ti ń bí Yorùbá, wọn ò ní mọ̀ yàtọ̀ láàrin ọ̀tún àtòsì. Wọ́n á máa kó gbogbo ẹ̀ pọ̀, wọ́n á dẹ̀ máa dọ̀tí gbogbo ẹ̀. Ló fà á tí wọ́n fi ń mú okùn àgbà tí wọ́n fi ń di àgbà. Àkókò tẹ́ bá wá tó fẹ́ ṣàtúnṣe, á wá dàbí ìgbà tẹ́ ń fi ìtọ́ fọ̀gbẹ́. Ọlọ́run ó kún yín o, Ọlọ́run á dẹ̀ ṣàánú yín. Kì í ṣe pé ọ̀rọ̀ tí Awíkonko sọ yìí, kì í ṣe pé Awíkonko mo ti read ẹ̀ dáadáa. It's not kind of person tí pé bóyá ẹ máa fowó push tàbí tẹ́ máa fún ní token kan pé màá lọ sọ báyìí. No, ni mo fi sọ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí correction lásán ni o, kì í ṣe pé mi apology kan. Torí pé mi ì sẹ́yìn, mi ì dẹ̀ ṣe mistake pẹ̀lú nǹkan tí mo sọ, mi ì dẹ̀ regret, mi ì dẹ̀ kó jẹ. Torí pé n tó bá lọ gbọ́ àwọn nǹkan tí mo sọ, mo mọ̀ láti rán Awíkonko létí àwọn nǹkan kan ni. Inú mi dẹ̀ dùn pé bọ́rọ̀ yẹn ṣe rí tó, bó ṣe dùn àwọn fans wọn tó, Awíkonko rí mú bẹ́ẹ̀ torí pé mi náà mú àìmọye nínú ọ̀rọ̀ Awíkonko. Awíkonko show peace fúnlẹ̀ Yorùbá. Awíkonko show peace fúnlẹ̀ Ọ̀yọ́ lórí fídíò tí wọ́n ṣe yìí. Àfẹ́ni tí ò bá ní àròjinlẹ̀. Not pé bóyá wọ́n ṣe fídíò yìí pé bóyá ó fẹ́ fọ́ Ọ̀yọ́ tàbí ó fẹ́ fọ́ Aláàfin. Tí wọ́n bá fẹ́ bá Aláàfin fa wàhálà lórí nǹkan tó ṣẹlẹ̀, kì í ṣe Awíkonko ló máa yọ wọ́n. Kì í ṣe èmi tí mò ń sọ̀rọ̀ yìí ló máa yọ wọ́n. Kódà kì í ṣe ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀mọ̀rọ̀ sọ, tẹ́ ẹ lẹ́ dáńtọ́ nílẹ̀ Yorùbá. Ẹ̀yin kọ́ lẹ máa yọ wọ́n. Torí pé àwọn ìrìnàjò kan bẹ tó ṣe pé irọ́ mi bẹ tí ó jọyàn tí wọ́n bá pamọ́ yẹn. Tọ́lọ́run bá fẹ́ yọ̀yàn bẹ́ẹ̀ lókun. Ni ló jẹ́ kí n kọ́kọ́ bọ́ta, kí n kọ́kọ́ ṣépè pé tó bá ṣe wípé ẹnìkan ló ṣokùnfà ikú bàbá yìí, ìyẹn bàbá ọba, kọ́mọ pẹ́ kọ́mọ jìnnà kó tó òun fi lọ bá bàbá yìí. Because ẹ̀mí kan náà ni gbogbo wa jọ ní. Bàbá yìí lè máa mutí, ó lè jọ ọlọ́tí, ó lè jọ sìgá. Ṣùgbọ́n ṣá máa ń fòbù rẹwà mú yẹn lájẹ. Wọn kì í fòbù rẹwà mú yẹn lájẹ. So mo kí ọ̀gbẹ́ni Awíkonko, mo kí yín kú àfọmọnìyàn ṣe, mo kí yín kú àfọgbọ́n ṣe. Mo kàn fẹ́ rọ ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀jọ́jọ̀gbọ́n, ẹ lọ di kankan mú. Kì í ṣe gbogbo ajá tó bá ń gbó ìlọlọ́gbọ́n èèyàn máa ń dá lò tàbí ìlọlọ́gbọ́n èèyàn máa ń yà sí. Wá rọ gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ má jẹ́ ká wo
ìwé táwọn èèyàn ṣe ń comment torí wípé I thank God lónìí yìí èmi tẹ́ ń count sí side kan ẹ ti praise mi rí o lórí ọ̀rọ̀ sísọ ẹ ti praise mi rí dáadáa ìhà tó bá kọ sí kálukú ni kálukú ó máa fi sọ̀rọ̀ ibi tèmi bá dẹ̀ rí ọ̀rọ̀ mọ́ ibẹ̀ ni mo máa ń sọ ọmọ so mi wá nítorí pé èèyàn kan jáde wọ́n ń búlì mi wọ́n ń sọ̀rọ̀ sí mi kí n má sọ nǹkan tó bá wà lẹ́mìí mi láti sọ pàápàá jùlọ nípa ìlú mi pàápàá jùlọ nípa ilẹ̀ Yorùbá kí kúkú ṣe pé gbogbo àwọn nǹkan tí Awíkókó sọ Godswill kì í ṣe pé gbogbo rẹ̀ ló sọ láti fi tó nǹkan ṣe nílùú Ọ̀yọ́ but àwọn nǹkan kan tó wú mi lórí jù ni wípé ibi táìtù yẹn gangan mo ti kọ́kọ́ láìkì fídíò yẹn ṣé sábàbí ni ikú bàbá yìí àbí kádàrá torí gbogbo alágbà pé kádàrá wà sábàbí wà kó tẹ̀ jẹ́ pé wọ́n tó fọ̀rọ̀ mi ṣe sample pẹ̀lú ọ̀rọ̀ Brent Chapter ṣègùdà ìlà lẹ́yìn wá àgbà yẹn àwọn tó wá ń pè sórí live show yẹn ẹnìkan wá fẹ́ máa búlì Aláàfin Ọ̀yọ́ Aláàfin tí gbogbo wa ti jọ pọ́nlé ń jò ní wọ́n fẹ́ máa búlì ẹ̀ Awíkókó wá ń kọ́ṣẹ́ wọn pé no ọ̀rọ̀ ò lọ bẹ́ẹ̀ yẹn o ibi tí mò ń sọ̀rọ̀ lọ ọ̀tọ̀ ni wọ́n á fà díẹ̀ torí Awíkókó gbà pé ilẹ̀ Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá ni táwọn gbọ́ yìí sọ yìí bá tiẹ̀ wá ń dá èdè àìyedè lẹ̀ láàrin Ilé-Ifẹ̀ àtọ̀yọ́ tàbí láàrin Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá àwọn náà mọ wàhálà tó bá wọn àwọn náà mọ tán wá torí pé ọba eléyìí tó ń bọ̀ yìí kì í ṣọba tí ń bọ̀ wá jíjà àgbà wọn ti tẹ̀ mọ́ létí kì í ṣọba tí ń bọ̀ wá fa wàhálà àwọn nǹkan kan tọ́yọ́ ti lack fún ọjọ́ tó pẹ́ báwo ni ire yẹn ìkólọ yẹn báwo ló ṣe máa padà ojú ìbẹ̀rù tọ́pọ̀lọpọ̀ fi ń wo Ọ̀yọ́ tí wọn ò fi gbé ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kán gbé fún wọn àwọn nǹkan mèremère tó yẹ kó máa wà lọ́yọ̀ọ́ tí ò fi sí ńbẹ̀ ọ̀dọ́ lẹ́ni yìí kàwé ó lajú ó dẹ̀ ríran ṣùgbọ́n ọ̀rọ̀ tí ó bá gọ́yàn kò ní fún yàn láyé àti tó gbọ́n inú ẹ̀ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ wọ adé ọwọ́ adẹni táyé ń sọ pé ṣé Ifá náà ló sì yàn ṣé Ifá lẹ́yìn sì rò pọ̀ yàn tó ṣe pé gbogbo wọn náà wọ́n ti bá wa dáwọ́ ọ̀dùnnú pé Ifá lọ́yàn ọba tó yẹ Ọ̀yọ́ ìní wọ́n fún yìí torí gbogbo wa dẹ̀ wù níjọ́ tí Aláàfin ṣe coronation tó fẹ́ẹ́ mọ̀ sí ọba alẹ̀ Yorùbá kankan tí ó sì ń bẹ̀. ìrìn àjò bàbá ọba Ọlọ́run ò ní fi dalẹ̀ Yorùbá rú ìrìn àjò bàbá ọba Ọlọ́run ò ní fi dalẹ̀ Ọ̀yọ́ rú ìrìn àjò bàbá ọba Ọlọ́run ò ní fi da Ilé-Ifẹ̀ tó jẹ́ orírun wa Ọlọ́run ò ní fi bàbẹ̀ jẹ́ èmi náà kàn rọ̀ gbogbo Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gá mi Awíkókó ká ronú lẹ́ẹ̀mejì ẹ má fi ọba tòní ẹ má fi wé tàná ọba àtàná jọba nígbà tó dúdú ó sì lo dáúlà rẹ̀ básìkò ṣe rí but I thank God nínú nǹkan tí mò ń dúpẹ́ lé lórí léni yìí ni pé k'Aláàfin Ọ̀yọ́ tàná ó tó kú ìrẹ́pọ̀ tó gúnmọ́ ló wà láàrin Aláàfin àti Ọọ̀ni tí gbogbo wa dẹ̀ jọ mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà dẹ̀ ni ó fi bẹ̀rẹ̀ lórí Aláàfin tuntun tòní ló dífá fún wa kábíyèsí Ọọ̀nìrìṣà nígbà tí wọ́n ń bọ̀ tí wọ́n kó ọba àìmọye lẹ́yìn látọ̀sùn tí wọ́n wá síbi ayẹyẹ ibi ìjọba mélòó ni bàbá wa Ọọ̀ni ti ṣe bẹ́ẹ̀ wọ́n fìfẹ́ hàn mí sílùú Ọ̀yọ́ torí wọ́n mọ̀ pé lóní kángun akángun síra wa jura wa lọ tí mo dẹ̀ mọ̀ pé kábíyèsí ọba Ọ̀wọ̀ adé àwọn náà gbọ́dọ̀ dá ìfẹ́ yẹn padà àti rẹ́ni tó sọ
lẹ́nu ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ wípé ṣe bí Ọọ̀ni lọ kí Aláàfin Ìtànà nígbà tó ní jẹ, why not tálààfin Ọ̀wọ́ adé tí ó lọ kí Ọọ̀ni nígbà wo sígbà wo. Ojoojúmọ́ ni wọ́n post báwọn ọba aládé bí wọ́n ṣe ń lọ kí Aláàfin sílé látọ̀nà jíjìn. Wọ́n sì ní ọ̀rọ̀ yóò ń kúnjú, Aláàfin ò rebì kan, Aláàfin ìjẹta ló wò, Aláàfin Ìtànà àti tòní ibi wọn lọ pọ̀. Ṣùgbọ́n fún àkókò díẹ̀ èmi nígbàgbọ́ pé ó láwọn kankan tí wọ́n gbọ́dọ̀ jókòó ṣe nínú ààfin kó tó di wípé wọ́n máa jáde. Godfather Aláàfin tá a tiẹ̀ wá yàn yìí, ǹjẹ́ ẹ mọ ibi tó ti wá? Ǹjẹ́ ẹ mọ ẹni tí Aláàfin yìí fi ṣe godmother? Ǹjẹ́ ẹ mọ̀ bẹ́ni tí bàbá yìí mú? Ǹjẹ́ ẹ mọ̀ bó ṣe jẹ́ sí Ọọ̀ni ìrìṣà? Kábíyèsí rẹ̀ Ọlọ́run, ju gbogbo ẹ lọ ọ̀rọ̀ ọjọ́ mi mọ̀. Ṣùgbọ́n mo ń fi àkókò yìí mo fi ń rọ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀, mo dẹ̀ fi ń rọ brọ́dà mi Awíkonko, bàbá wa Sókótì àtàwọn ọ̀jọ̀gbọ́n tó máa ń sọ̀rọ̀ làákàyè bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká dákun dábọ̀, ẹ jẹ́ ká fi yèdè nú, ẹ jẹ́ ká fi yèdè gbogbo ara, ẹ jẹ́ ká máa make peace, ká máa tẹ̀síwájú lórí peace. Téèyàn kan bá ń jáde síta, ẹ rí i pé mo sọ, mo ní tẹ́ ẹ bá lè proof fídíò tálààfin ti jáde tó ti sọ̀rọ̀ àbùkù sí Ọọ̀ni, tàbí tó ti sọ̀rọ̀ àbùkù sí ilẹ̀ Yorùbá lápapọ̀, tàbí tó ti sọ̀rọ̀ àbùkù sí Ilé Ifẹ̀, ẹ rí i, kò dẹ̀ sẹ́ni tó lè sọ. Tí a bá rí i pé ńjọ́ coronation àwọn kan parí pé Aláàfin lọ́ba olórí aládé, wọ́n ń praise ibi tí wọ́n ti ń jẹ ni, kálukú ní òtún ibi tí ń jẹ sí. Ṣé yẹn mì pé kí kálukú má mọ ipò rẹ̀ tàbí kó má mọ ààyè rẹ̀? Bó bá di lọ́la nísìnyí bẹ́ẹ̀ mi náà sọ̀rọ̀, olórí ọba ní ìpàláàfin, ọba tí máa gbàdọ̀bálẹ̀ ọba ní ìpàláàfin. Bí wọ́n sọ̀rọ̀ Ṣọ̀ún náà l'Ógbómọ̀ṣọ́, ọba tí ìfọba jẹ náà wọ́n pè. Bí wọ́n mi ìfẹ́ mọ̀ bọ́ba ń ṣe tó tàbí bó ṣe kéré tó. Òun sì lọ́ba àlú ẹ̀. Òwe kan bẹ tí wọ́n máa ń pa nílẹ̀ Yorùbá bíi méjì àbí mẹ́ta ni pé bólúbàdàn bá wọ níkà kì í ṣẹgbẹ́ ọba àlú mi. Wọ́n ní bá kéré mọ́ du Ẹ̀gbá tó bá kéré jù bẹ́ẹ̀ lọ òun ni, àbí akéré mọ́ òun ló lórí Rẹ́mọ, bí mo bá ṣe máa ń pa òwe yẹn. So whoever tó bá sì jọba nílùú kan, òun náà ló bá ń bẹ̀, òun náà ló lórí ń bẹ̀, òun náà láṣíwájú ń bẹ̀. Nítorí yẹ kí gbogbo wa ó máa jà fún, òun kọ́ là ń jà fún. Why not ṣe pé kò sí bọ́ba aládé ṣe lè tó? Even though àwọn ọba tó jẹ́ wípé àwọn ni first class ọba nílẹ̀ Yorùbá, bóyá àwọn 5 ní ìbáṣekà sí ní àwọn 5 ṣe bọ́dà local government àwọn ni wọ́n gbọ́pọ̀lọpọ̀ ọba sí. Ṣe pé tọ́ba mi ò bá jáde yóò kọ́kọ́ lọ kọ lẹ́tà sí local government àwọn rẹ̀. Ipò wo nílẹ̀ Yorùbá wà? Ipò wo lọ́ba aládé wà nílẹ̀ Yorùbá? Eléyìí ló kan Yorùbá tó yẹ ká máa jà sí, tó yẹ ká máa fa wàhálà sí. Báwo lọ́lọ́run ó ṣe dá ògo ilẹ̀ Yorùbá? Báwo ló ṣe máa dá padà fún wa? Òun ló ṣe pàtàkì sí wa. Tá a bá wá rẹ́ nìkan tó jàmọ̀là yó tán tó mú omi sí tàbí ó fi trọ́fì tútù lé tó wá bọ́ sórí social media tó bẹ̀rẹ̀ sí ní jam talk, ẹ jẹ́ ká gbàgbé tí ó jẹ ní wá. Ẹ jẹ́ ká gbàgbé tó ń tọ̀ wọ́n jẹ ló ń tọ̀ ń wá. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ ẹni tó bá ní làákàyè, tó bá lọ́pọlọ pípé. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló yẹ kó jẹ wá lógún. Ẹ gbọ́ òwe àgbà ni tí wọ́n ní inú mi ojú mi ní ẹsẹ̀ bí ní ó pàgbà tó ń bínú ọmọdé. Tó o bá ti ń jà sí já àgbà tàbí òun dúró sí pé mo jù yí lọ, òun ní pàdé ẹni tí ó ṣe ọ lóore, torí ó máa bízì sórí wàhálà. Ẹni tí ó sì bẹ́gbẹ́ ṣe yóò dọ̀run. Mo ń fi eléyìí, mo tún fi rọ gbogbo àwa tó ṣe pé tọ́rọ̀ bá ti délẹ̀, dragging yẹn ibẹ̀ láti máa jẹun, ibẹ̀ láti máa bà nǹkan jẹ́.
àwọn ojú yìí ni mo fi wá wí kóńkó tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí mo rí fídíò jẹta yìí no wàláhì mo gbà fún because ó ṣe ní check and balance àwọn kankan bẹ tó pé èèyàn sọ pé ìdí tí mo fi sọ̀rọ̀ ìdí tí mo fi ṣeré torí wọn mọ̀ pé ọmọ ọdún mẹ́ta tí ó rìn díẹ̀ lọ́wọ́ ọmọ yẹn púpọ̀ lọ́wọ́ òbí ẹ̀ ẹlòmíì ó rí Aríkóńkó ti rí náà rí àwọn nǹkan kan nípa àrìn àjò bàbá ọba sí ààfin Ọ̀yọ́ làwọn náà fi sọ gbogbo àwọn nǹkan tí wọ́n sọ ẹlòmíì ó rí náà rí bẹ́ẹ̀ torí pé ó ti ń lèdì lọ níwájú pẹ̀lú nǹkan tó ń sọ àwa ò pé ṣé tí mo bá tún sọ báyìí sáwọn èèyàn ò ní pè mí lẹ́lẹ́nu méjì God so good inú èèyàn tó pè ẹ wo èèyàn tó praise Awikonko èèyàn mélòó ló bully rẹ̀ ẹ lọ ka comment section so gbogbo ẹ̀yin èèyàn wa nílùú Ọ̀yọ́ Aláàfin tó bá ṣe pé tòótọ́ àṣà àti ṣe tọ́yọ́ gbé dání tó bá ṣe pé ilẹ̀ bá ń lò nínú àṣà àti ṣe ìlọ̀rọ̀ ìrẹ̀lẹ̀ wà nínú àṣà àti ṣe ìlọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà nínú àṣà àti ṣe Ọ̀yọ́ ìní ọ̀rọ̀ àpọ́nlé wà kódà tá a bá rẹni tó ṣe tó dùn wá tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ tàpọ́nlé tó bá ti jẹ́ni tó jù wá lọ ẹ má jẹ́ kí wọ́n sọ̀lú Ọ̀yọ́ lóko tí kì í jẹ́ ẹ má jẹ́ kí wọ́n sọ Aláàfin tuntun lóko tọ́lọ́run ò sọ torí pé a fẹ́ jẹun tàbí torí pé a fẹ́ káyé ó mọ̀ wá ẹ stop ṣe bẹ́ẹ̀ kì í ṣe nǹkan dáadáa ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o ìlú Ọ̀yọ́ ò ní dàrú o Ilé Ifẹ̀ ò ní dàrú lágbára Ọlọ́run gbogbo ilẹ̀ tó ń jẹ́lẹ̀ Yorùbá tá a fi ń yangàn lénìí ìpínlẹ̀ Yorùbá ní agbára lọ́wọ́ àwọn alálẹ̀ ò ní bàjẹ́ kò ní dàrú a sì ní lọ sẹ́yìn aṣíwájú ilẹ̀ jẹ́ broda mi Awikonko I love you so much bàbá mi Sokoti I love you so much sir ẹ ní tẹnugbó bí ọwọ́ ẹ ní fẹsẹ̀ sílẹ̀ kẹfẹ́ nìkan àtẹsẹ̀ àtẹnu ẹ ní fi kankan kan including my brother Almaroof ọlọ́ọ̀bá láàánú tó ń darí ọ̀rọ̀ tó ń darí ẹ̀mí tá a fi ń sọ̀rọ̀ àti làákàyè tá a fi ń sọ̀rọ̀ torí sí ọ̀rọ̀ sísọ ètò lágbára ni lágbára ọlọ́pọ̀ gbàdúrà fẹ́yìn náà ẹ kéré oko délé ìwájọ ṣẹ́rí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá yẹ pé tó bá ń ṣe live yóò máa ṣe mistake kò dẹ̀ ní lè correct ẹ jẹ́ ó máa ṣe recording lèmi máa ń ṣe ṣé màá yó mi ní mọ̀ ní ìnira bàtà kí n má mọ sáìsì mi láti ẹgbẹ́ máa rà bọ̀ lọ́jà lóra mi mọ́ra tí live tí bá ti mọ̀ pé táwọn bá ṣe mistake ní live orí live tó bá ti ń ṣe báyìí náà ti ń ṣe screen record ó ní lè ṣe correction ó bẹ́tà máa record tó bá record tán ohun tó ṣe tó bá jẹ mọ́ pé kó tètè delete ẹ̀ kó ṣe míì tàbí kó edit ẹ̀ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ I love everybody ẹ̀yin olólùfẹ́ mi I'm still loyal with ilẹ̀ Yorùbá wa.